ilẹ̀ wà lọ́wọ́ ọmọ Ìjọra, àwọn Ìjọra ló nílẹ̀. Èèyàn kò lè wá láti ibì kan kọ́ lọ́wọ́ ni wọ́n nílẹ̀, àwọn lọ́wọ́ ní gbogbo Èkó. Ọlọ́tọ̀ lọ́nà talẹ̀ fáwọn, ọlọ́tọ̀ tó talẹ̀ fún wọn, aláàlá Ìjọra family ni. Nǹkan tí yóò bá ní kò lè gbé fẹ́yàn. Boundary man Ìjọra ni ọlọ́tọ̀, àjọpàlà ni. So tó bá ń wálé wọn tó bá sọnù kó pàlọ́ sọ́dọ̀ ọlọ́tọ̀ royal family. Méjì nílẹ̀ bí yóò bá ṣí sínú ilé àti síta bẹ́ẹ̀ ni méjì bá ń jà bí wọ́n bá rojọ́ gbogbo ọdún. Ilé ijọ́ kejìdínlọ́gbọ̀n ìlú oṣù kẹrin ọdún lélẹ́ àwàlé ìlú Ìjọra ọ̀dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba Abdulfatai Aremu Arómiré Oyègbèmí ẹlẹ́ẹ̀kejì àwọn ló jẹ́ kábíyèsí ìlú Ìjọra bí pẹ̀lú Ìgànmú lápapọ̀ dìsín owó gbé wa débí ọba ti yá gbogbo ọmọ Àwórì gbogbo ilé máa gbélé ká máa gbọ́. aláyélúwà mo dúpẹ́ o. adépẹ́ lórí ọ̀tá pẹ́ lẹ́sẹ̀ òròkèrè á máa pọ̀ sí ẹ̀sùn bá jẹ́ kó pẹ́ àwọn olórí á máa ṣe ìbí. àti débí lè ké ọkàn ó tọ́dún mẹ́lòó kan sẹ́yìn là débí àmì lọ káàkiri ká mi bèrè ìṣẹ̀dálẹ̀ ìlú ọkàn àti bìlàgbé pẹ̀lá ìlú wáyé o àwọn olábàá pẹ̀lá o báwo lọ́rọ̀ olúwa ṣe jẹ́ o ìyẹn ló gbé wa débí gbàlà dọ́dọ̀ yìí ẹ̀dẹ̀ ṣàlàyé fún wa kọ́rọ̀ Ìjọra ṣe rí pẹ̀lú gbogbo bílé àwọn olúlẹ̀ bá pẹ̀lá inú ẹ̀lìgbà yẹn láti mọ̀ pé ẹ̀yin ló jẹ́ kábíyèsí ìlú Ìjọra dé Ìgànmú láìpẹ́ yìí láti wá ń gbọ́ lóríṣiríṣi pé kí ṣe rí rẹ òṣùgbọ́n ká tó dọ̀hún ẹ bá kọ́ dárúkọ yìí kàn lè mọ̀ pé lóòótọ́ ọ̀dọ̀ kábíyèsí Ìjọra pẹ̀lú Ìgànmú ìbẹ́lágbé wa ẹ jẹ́ gbogbo àwọn Àwórì kan mọ̀ yìí ẹ dárúkọ yìí gbogbo àwọn Àwórì lẹ́kùnrẹ́rẹ́. Mo kí gbogbo Àwórì ní tilé toko, mo kí gbogbo kábíyèsí pátápátá, mo kí gbogbo ọmọ Àwórì pátápátá náà ní tilé toko. Àkó ọdún àwẹ̀ yìí o, oṣù Ramadan yìí á gbé wá síwájú sọmọ àrùn tó lè wà nílùú yìí kò ní jẹ́ tẹnì kankan ní ti gbogbo wa pátá o. Ó wà ní àwọn aláṣekù àbá lè lọ pátá o. Àwọn mi orúkọ tèmi ni aláyélúwà Dr. Abdulfatai Oyèyínká Aremu Arómiré Oyègbèmí kejì ọba gbogbo ìlú Ìjọra àti Ìgànmú kingdom. Nínú ìtàn la gbọ́ ìlú Ìjọra bí lè fi dé Ìgànmú lọ́lọ́run fi wá kádàrá pé ẹ̀yin ni ló máa wà lórí àpèrè ẹ̀bá ńlá yín wẹ̀yìn gbogbo ọba ládé sẹ̀wọ̀n fàṣikò yìí ká fi ń ṣàdúrà fún yín pé ẹ pẹ́ lórí ìtẹ́ ẹ̀bá ńlá yín o ìgbà ọdún oṣù ló máa jẹ́ fún yín. kábíyèsí nínú ìtàn làkọ́ bá wá síbí ìgbà yẹn ẹ jẹ́ ká mọ̀ pé Ìjọra ló dé Ìgànmú ká ní Ìgànmú. láìpẹ́ lẹ̀ ìjìnà yìí láti mí wo àwọn ọmọ Àwórì lọ́balọ́ba gbogbo wọn á pè wá sákèsí pé ní ilẹ̀ Àwórì ìwúdé ilẹ̀ Àwórì yìí ó kì í ṣe ti ọba ìlúkòṣo ọba ti kọ ẹnìkan kí gbogbo kájọ pawọ́pọ̀ ìjẹ́ pé ìjà yẹn á lè rí ìjà yẹn jà ìyẹn ló tó gbé wa dọ̀dọ̀ ilé ni pé àmì gbọ́ pé ilẹ̀ Ìgànmú Ìjọra ló ní àìmọye adájọ́ ló ti dájọ́ ẹ pé Ìjọra ló ní ilẹ̀ yìí lìgbàlì tí wọ́n yàsẹ́ lágbọ́ pé àwọn ẹbí kan ẹ pé wọ́n lè savage ọ̀nà òun ló ní ilẹ̀ ó tọ́ pé àwọn ẹbí kan tó dín àwọn ọdún mákin pé àwọn ló tọ́ ṣolúwẹ kò tọ́ pé ìṣẹ́ náà ẹbí kan tó sọ pé àwọn Sẹ̀núsí ló tọ́ ní ilẹ̀ yẹn kí ti fà kí gbogbo ẹ tí wàá rí kì í ṣe rí ìyẹn ní kọ́kọ́ jẹ́ olùgbé wa débí. gbogbo àlà mọ̀ pé ẹjọ́ bẹ jogún kógún àpètòkètò kábíyèsí ṣe ló dúpẹ́ kò sí ọmọ Àwórì tí ò mọ ìlú Ìjọra tí ò dẹ̀ mọ bí Ìjọra ṣe jẹ́ pé ọmọ Àwórì ni abájẹ́ ń sọ̀tò Èkó lẹ́yìn Àwórì ló lẹ́kọ̀ọ́ ní tìlí tó kù ètò ṣe é túkọ̀ mọ́ láyé àfẹ́jọ́ abẹ́ tọ́ra ẹ̀. kíní bẹ̀ ní 1972 àwọn tó wà ní Ìgànmú abẹ́ Ìjọra ló wà ó jẹ́ oníbìkú Ìjọra nǹkan bíi 300 years sígbà kí lórí 1972 yẹn ló ti ń kó èrè oko wá fún ẹbí Ìjọra. olóyè Onílẹ̀gbálẹ̀ àwọn kan nínú àwọn alábàágbé àti ẹrú ẹ̀. Onílẹ̀gbálẹ̀ yẹn jẹ́ àna Ìjọra ó jẹ́ àna Adéjiyàn ó wá tọrọ ilẹ̀ lọ́wọ́ àna ẹ̀ fún àwọn ẹrú àti alábàágbé ẹ̀ lọ́wọ́ Ìjọra pé kó fún wọn nílẹ̀ bíi àna sànù wọ́n dẹ̀ wá bẹ́ẹ̀ títí wọ́n ń dákun wọn. ìgbà tó di 1971 àwọn náà ti ń bímọ ọmọ tí ń kà lójú ti là
70 bàbá náà wọ́n sanwó mọ́ àwọn tẹ̀fẹ́ ṣe wọ́n pẹ̀lú ọjọ́ fámìlì àmọ́ lọ́dún náà kó tó gbà yẹn ìkọ́nà pìrìsẹ́sọ̀ mi àwọn bàbá tó jẹ́ kí n tó jẹ́ wọ́n pè ní Lásìsí Àjíbọ́lá Odùsì lásà pé gbogbo kọ́kọ́ nìwé bàbá yẹn kò kàwé rárá ni àwọn làkàyè pé nínú ọjọ́ra làkàyè pé gan ó wá yí kí ní ẹ̀ka rẹ̀ pé òun ò ní máa gba ìwọ̀n òdùn tẹ́kọ̀ọ́ ẹ̀mú ẹ máa gbà rí ẹ máa ṣòwò ṣàkọọ́lẹ̀ fóun wọ́n bẹ̀ sí ìṣòwò ṣàkọọ́lẹ̀ that was 1954 55 ṣe 56 58 tó fi wọ 1970 ló fi ń san owó yẹn pàtó yá àwọn tòun náà ti náà tó kárí ọtí ní lọ́ọ̀yà ọtí kìíní ọba sanwó wọn ìjáde bàbá yẹn wá pé àwọn lọ́ọ̀yà yẹn wọ́n ní kò tó máa kọ́ ṣe ni ẹ̀ kọ́ ṣe public notice ẹ̀ ṣe advertisement covered sínú pépà wọ́n ṣe pépà ní 1971 that's Daily Times ìpè gbogbo ẹ̀ lọ́kàtà tó bá nílẹ̀ dígbọ̀n àwọn ọ̀dọ́ afábí fẹ́ lọ sílé ẹjọ́ o so gbogbo ẹni tó bá mọ̀ pé òun nílẹ̀ nígbọ̀n kó yọjú afẹ́ lọ sílé ẹjọ́ bàbá yẹn pé ẹjọ́ yẹn 1972 àtúnyà àgbà ẹjọ́ yẹn lọ títí bàbá yẹn lè parí ẹjọ́ yẹn wọ́n jáde láyé àtúnyà pìrìsẹ́sọ̀ lọ́nà ṣe tàwí làwà rẹ̀ àkànní akápò òun ló wọ ẹjọ́ ó tó àsìkò àti gba ìdájọ́ ọ̀nà ọlọ́jọ́ dé ọmọ náà lọ wá bọ́ síbẹ̀ 1994 1994 ní gbogbo àrí kìíní nígbàtà gba àrí kìíní tán wọ́n lọ sáàpì gbàtọ́ lọ sáàpì wọ́n ti lọ sí Supreme Court gbogbo tí mo sọ àwọn alágbàrí gbogbo adájọ́ pátá àwọn adájọ́ láàrin wọ́n tá gba àrí yẹn tán in 2009 ní Supreme Court àwọn kan tún pẹ̀lú àwọn ní intervener ó jẹ́ àwọn tẹ́lẹ̀tì àwọn tàgbàrí lé lórí wọ́n tún pa sí court àwọn tẹ́lẹ̀tì wọ́n tún ní ẹ̀wọ̀n àtúbẹ̀rẹ̀ mi pẹ̀lú ọtúbẹ̀rẹ̀ mo tún gbàrí kìíní ní High Court mo gbà kejì ní Appeal Court mo tún gbà kẹta ní Supreme Court even àwọn adájọ́ Supreme Court wọ́n fẹ́ dìrò wọ́n fẹ́ gbọ́sọ lọ́rùn lọ́ọ̀yà wọ́n pé ẹjọ́ táwọn ti dá táwọn ti fẹ́ yẹ̀wò lọ́ọ̀yà wa Ṣìwàyọ́rìndé sam olóba bẹ̀bẹ̀ wọ́n ní kọ́ gbọ́ gáwọn ọ̀run yìí ló kúrò ní kọ́ọ̀tù ẹjọ́ yẹn tó àwọn jẹ́ dìrò pọ̀ ó fẹ́ gbé wọn ó fẹ́ kí àwọn ògùn ọgbà káwọ́dé máa kẹ́kù ni wọ́n ta sí ẹjọ́ àìsọ àpá sí High Court again àìsọ wa lọ apply sí High Court pé afẹ́ take possession àwọn ọlọ́pàá aláti ìgbọ́fọ̀ ọlọ́pàá láti kọ lẹ́tà sí Supreme Court láti confirm judgement yẹn Supreme Court right wọn pé àwọn tó ní ilẹ̀ ọ̀fun alọ́lọ́pàá láti take possession yẹn láti bureau àti take possession yẹn títí tó fi wọ ọgàn wọn gbogbo tí judgement yẹn tó mú bàtà ṣetán ọ̀pọ̀ àsìkò ọ̀tún again ọ̀fun wa ní warrant of possession yẹ́rì àti form o pípé àwọn alálẹ̀ bàtó ibi tá a bá take possession lọ níjọ́ ọlọ́run máa ń dárúkọ bàbá mi ẹ̀gbọ́n mi alátìlẹ́yìn mi ẹni kábíyèsí ọba lẹ́kọ̀ọ́ ọba Ridwan Òṣọlálé Àrẹ̀mú Akínwùmí first kábíyèsí wọ́n pè mí níjọ́ tá a ti pèsè wọ́n pè mí ní wọ́n ní ọjọ́ra níbo ni mo wà ní palace wọ́n ní kí lẹ́yìn ṣe níbí òní wọ́n náà take possession lẹ́wà ní ọmọ alásàálù ẹ̀ o nígbà náà daniel sá wọ́n ní àwọn sùwẹ́nù family ìgbà yẹn gómìnà wa láti Fáṣọlá wọ́n ń gọ́fúnà gbà yẹn bọ́tà àṣìkiri láti Fáṣọlá wọ́n ń gọ́fúnà ẹgbẹ́ kí n bẹ̀ẹ́ fún ẹgbẹ́ ọmọ àpàrà wa bá mi a máa jókòó a máa sọ̀rọ̀. àwọn sábẹ́jì bá sọ fún adájọ́ yìí pé àwọn máa lọ́bọ̀ jọra àwọn fẹ́ ṣètù pẹ̀lú wa wọ́n dẹ̀ wá bá mi I draw terms of settlement pẹ̀lú ra wa
táwọn sẹ́nu ta dúró pẹ̀lú wa tájọ ṣe ìwé àdéhùn tájọ ṣe pẹ̀lú wa agbègbè lọ sí ilé ẹjọ́ òun adájọ́ fi dá ẹjọ́ yẹn gbọ́dọ̀ dá ẹjọ́ yẹn ẹ̀wọ̀n gbọ́dọ̀ wọ́n sọ ní pé ká má gbàgbọ́ lẹ̀ lọ́wọ́ wọn ká jọ ń tọrọ lọ́hùn pé ká mú apá kan báyìí kọ́nà mú apá kan àwọn máa san owó lórí èyí tó ń mú yẹn fún ratification bẹ́ẹ̀ ni fún ratification ibi tájọ parí ọ̀rọ̀ yẹn sí ni òun ni adájọ́ fi ṣe judgement máa fi wọ̀nyí nísìn gbogbo judgement yẹn máa fi wọ̀nyí nísìn pàtó yá gbọ́dọ̀ pàṣẹ ọ̀rọ̀ sùn ẹnu ṣe rí ìmọ̀ tí kábíyèsí Akiolu ti sọ pé ká fi bírù ilẹ̀ àti us yẹn lẹ̀ bàbá tó bí gómìnà Fáṣọlá àti lọ́ọ̀yà Dálì àtọwọn ẹbí wọn ọwọ́ bá mi pàtó ọdọ́dọ̀ mi pé ká jókòó sọ̀rọ̀ ṣe pé ìjọba ń fọláfọlọ́ láàánú àbá ni àwọn fábílà sọ pé bàbá kò ní kí wọ́n bá wa àwa bá yín nílé yín lẹ́rìí mọ́ àwa yan èèyàn mẹ́wàá lọ́dọ̀ wọn lọ́dọ̀ wa mẹ́wàá inú wa tàbí náà ni kábíyèsí ọba Òwòrò Bàṣírù Ọlọ́run Tóyìn ó wà nù àtàjọ lọ́yọ̀ àti àwọn lọ́ọ̀yà wa àti lọ́ọ̀yà àti wọn náà àjọ jókòó bàbá dọ́dọ̀ wọn àwọn bàbá yẹn ní sìn kò bí adé nìyẹn lórí ẹbí wọn jọ́nà lọ́hùn wọn náà ò níbi kankan tó ń fi gbàbẹ ọlọ́run ò ní lọ́wọ́ ìgbé àmọ́ bá ṣe máa gbá àwọn ẹgbẹ́ ẹran tí wọ́n ní egun tí wọ́n ní ẹran àti fẹ́ra lọ́mọ àti kọ́kọ́ gbà lẹ́kọ̀ọ́ sẹ́lẹ̀ mọ́ interest kábíyèsí Akiolu ti wà nínú kínní definitely gọ́fúnà Fáṣọlá lẹ́yà fábílì Ọ̀jọ́lá ni bẹ́ẹ̀ ó ń ṣiṣẹ́ lọ́jọ́ Ṣófúndé inú kéèsì tá a ṣe yìí tawin mọ́ta wà ní high court Fáṣọlá wà náà lọ́yà dájọ́ lọ sí kejì àjọ náà sẹ́mọ̀ tí wọ́n bá torí epo jésù àtúrí ìṣújẹpọ̀ kó tó wọn tó bí wa so agbọ́dọ̀ ẹja tó àṣírí káwọn kí lọ́yà Fáṣọlá ló ń pè wá lórí ọ̀rọ̀ yìí abánókè àṣemítì bí ẹ̀mẹ́ta ní ọ̀dọ̀ bàbá tó bí gọ́fúnà bàtó yá àbájọ́ wá di orí bí ẹ̀kẹrin condition mi ti dé mo ti wọ bèbí mi ní àǹfààní láti bá wọn lọ sí mítìnì yẹn mọ́ the last one tó máa ṣe ní mítìnì yẹn ọ̀dọ̀ mi tó wá ṣe láti hand of everything àrẹjọ gbà àmọ́ ọlọ́jọ́ dé àwọn bàbá yẹn wọ́n lọ kí ẹni tó wà ń bẹ̀ nísìn ìṣòro olóyè tó wà ń bẹ̀ nísìn ọ̀rẹ́ mi ni àjọ àwọn ẹgbẹ́ kan náà ni ọ̀rẹ́ àti kékeré wa gbà tó wá jẹ oyè yẹn mo wá ń sọ fún yín pé nǹkan báyìí ló ti wà ńlẹ̀ o kó tó dé ibàyí láàrin fámìlì ẹ àti fámìlì Ọ̀jọ́lá o ó ti ẹ̀dá pé ìwọ ló tẹ̀lé wá jẹ oyè yẹn o ó lóun gbọ́ àjọ ní tó fẹ́ ṣe é nu àmàyí mi báyìí ṣẹlẹ̀ nínú ẹbí Ọ̀jọ́lá ọmọ ìpè pẹ̀lú ẹ ọ̀rẹ́ ni wa pàtó ó wà sùn mí mọ́nìkan ẹbí Ọ̀jọ́lá náà kọ́ lẹ́tà sí kọ́sí ọ̀fíṣà akọ lẹ́tà sí òun gbọ́dọ̀ mú fún ó sàn yẹn wọ́n tó sàn lẹ́tà yẹn gbà tí mo gba ara rí bí oṣù kan sígbà yẹn mo ní lẹ́tà tó fún ẹ kọ́ òní reply ni ó lóun ní lẹ́tà kankan ó dẹ̀ sàn ṣe pé ọ̀rẹ́ àti kékeré mọ́mọ́ signature ẹ̀ mo rẹ́rìn kò sí copy lẹ́tà wà lọ́wọ́ mi gbà yẹn mo wá rẹ́rìn mo wá sọ fún mi gbọ́dọ̀ àwọn mi ni mo sàn lẹ́tà ẹni tó mi lẹ́tà wà fún ẹ ọ̀rẹ́ ẹ̀rọ náà tó ní Tájù Bàṣúà ló mú wá fún ẹ ṣé kò ń ṣe tó kọlà ló mú wá fún ẹ o ó mú ẹ délé wọn náà dé mọ délé ni ká má bọ́ lọ sí kiri à ń bá ilé àná ṣá akọlọ sábẹ́jì àpàdà sí kóòtù yẹn kóòtù grant wa ní term of settlement yẹn gbé ká lọ ṣe kiri àpàdà lọ sórí ilẹ̀ àwa lórí ilẹ̀ àṣẹ kiri kò pẹ́ náà ni a kàn rí pé àwọn pípò yìí ọba tó gbé Suwẹ́nu wáyé pé Suwẹ́nu ló tún nílẹ̀ Suwẹ́nu kẹ̀ Suwẹ́nu mọ́mọ́ àwọn inú sọ́ọ̀fì wa gbogbo ìtàn sọ̀rọ̀ wà lárí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó ṣẹ̀ wọn ò ní wá bá wa
wọ́n yẹ di join case pẹ̀lú wa ní 1971 because as a publication as everything and Lord respect nobody tó àwọn gbogbo interest sí nǹkan wàá show interest ni àwọn Tinubu family náà gbogbo àtà that's a publication that's everything tó bá ní interest wọ́n show wọ́n dey go to court pẹ̀lú wa ni you can fold your arms kẹ́ńkọ́ lọ jàjà ilẹ̀ fún ẹ. ṣá bó ṣe níṣòro lónìí lẹ̀ nìyẹn ó kàn di ìjọ náà ni mo kàn wà ní báyìí ní aṣojú àtàwọn kan lọ sí site yẹn lọ́ba ní wọ́n sọ ẹnu lọ kó àwọn tọ́ọ̀gì bíi 500 àtọlọ́pàá ọkọ̀ wá sórí ilẹ̀ yẹn ètò kan tí mo pè ní pé nǹkan sọ fájú mi jọmọ pé ọmọọba ò kì í jagun bí ẹrú ẹ fún ọlẹ o àmọ́ mo fún ẹ ní 24 hours mo ní wọ́n á parẹ́ bí so tó apá tó fẹ́ gbà nìyẹn kò ń ṣẹ́rú ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí kò ń ṣẹ́rú ẹ̀ sọ fún yẹn mi ní má bá wọn jà o àmọ́ mo fún ẹ wọ́n gbọ́ ẹ tó wà pé 24 hours wáyé pé òní rí tó jọ wọ́n mọ́ ń bẹ̀ mọ́ wọ́n máa kó 24 hours tó tọ́ ní bẹ̀mí sọ mí kò yín báyìí wọ́n parẹ́ bí so gọ̀ọ́sì ẹ̀ máa ń dì pẹ̀lú òfin ni báwọn pípù yẹn bọ́ọ̀ yìí ti ọ̀rọ̀ pípù yẹn lẹ́yìn ní pé kó tó gbé mi lọ sí court lẹ́yìn terms of settlement pẹ̀lú àwọn láńlọ́ọ̀dù wọn bọ́ọ̀ tó gbé mi lọ sí court ni gbé mi lọ sí court ọlọ́run lọ́wọ́ ẹ̀dùn máa tẹ́nàntì tó sọ bọ́ọ̀lù òun nílẹ̀ ọba tó tora wọn náà ọba tó tora wọn gbàtọ́ máa sọ ní court wọ́n ní sọ ló tún gbélé fáwọn tẹ̀pẹ́ ní mẹ́ta oríkó lórí Savage oríkó lórí Adamakin tó represent Tinubu ó dábọ̀ sórí Suwẹ́nu ọ̀rọ̀ dùn báyìí àìtú kánú court gbàtàtọ́jọ́ wo gbogbo kìnìún yẹn owó sọ́ọ̀fì wa gbogbo judgment Supreme Court gbàtí adájọ́ sọ pé Supreme Court dájọ́ lẹ́yìn Supreme Court ọlọ́run ló tún kú ẹnì kan lè yí the Supreme Court wo àwọn ṣe case for 7 years ẹ sọ̀rọ̀ kan sí ẹ ṣe wọn kan sí so ẹ tẹ́ sọ yìí ó wà ní sọ́ọ̀fì wọn báyọ̀ ṣe dá wa láàrin ní ẹgbẹ́ náà eléyìí ní terms of settlement tá a ṣe níwájú justice animahun pẹ̀lú àwọn Savage sọ́ọ̀fì ẹ̀bẹ̀ ni ìwé tí gbọ́ tọwọ́ bọ̀ pẹ̀lú àwọn Savage ni ẹbí Ọ̀jọ́ra àtàwọn lọ́ọ̀yà wa náà tọwọ́ bọ̀ ni eléyìí náà ṣẹ̀ṣẹ̀ gbà ẹwọ nígbàǹjo tó fi da kéèsì wọn àti ti Suwẹ́nu nù pé Suwẹ́nu ní nǹkan kan ń bẹ̀ òun ni ẹ bá dẹ̀ àwọn sọ́fẹ̀ ọwọ́ mi nítorí ìwòsànlẹ̀ kan ẹ̀dọ́ fẹ́ gbogbo apètọ̀ kìkẹ́ báwo sọ́fẹ̀ báyìí abakumakọ́lì ló ṣe ní 1918 ló ti ṣe Suwẹ́nu omi sọ àti tẹ́ndàwé yìí ní kóòtù sọ́fẹ̀ yìí àti rẹ́gísítẹ̀ báyìí ní lands òmìnira sì yọ abúlé Suwẹ́nu òun nínú ilẹ̀ Ọ̀jọ́ra yìí abúlé Suwẹ́nu so ebi tí wàá ti nílẹ̀ ẹni tó fún wọn dẹ̀kọ́ lọ́mú ìwé wa abájáde máa gbọ́ ní ẹjọ́ mẹ́ta yìí mo gbọ́ kókó ní ìwé ìròyìn wọ́n ní àwọn kan sọ pé àwọn nílẹ̀ wọn ní kíní kan èmo jẹ́ ń jàjà kíní pamọ́ gbogbo judgement wà mí báyìí pé àwa la ní ilé wa láti Supreme Court dé gbogbo judgement mi ta gbà lọ́fẹ̀ẹ́ dá wa láre pé àwa la ní. ṣe kábíyèsí kábíyèsí bí lọ́rẹ̀ wá dé ká dúró sí kí tó jẹ́ ìgbésẹ̀. àti gbalẹ̀ máa padà láṣọ Ọlọ́run ọ̀nà fẹ́ lọ sápìlì ìmọ̀ ìmọ̀ dání
kí wọ́n tó bá lè lọ sápẹ́lì kí wọ́n máa lọ sápẹ́lì àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ wà lọ́wọ́ wa kò sí state of exclusion lórí ẹ̀ so I take possession lórí ilẹ̀ yẹn gangan tẹ́lẹ̀ so kò sí ohun tí wọ́n lè ṣe sí ju ilẹ̀ wà lọ́wọ́ ọmọ ìjọra àwọn ọjọ́ àlọ́ nílẹ̀ èèyàn kò lè bá láti ibì kan kọ́ lọ́wọ́ ni wọ́n nílẹ̀ àwọn lọ́wọ́ ní gbogbo Èkó ọlọ́tọ̀ lọ́nà talẹ̀ fáwọn ọlọ́tọ̀ tó talẹ̀ fún wọn aláàlá ọjọ́ra family ni nǹkan tí yóò bá ní kò lè gbé fẹ́yàn boundary man ọjọ́ra ni ọlọ́tọ̀ ajọ́pàlà ní so tó bá ń wálẹ̀ wọn tó bá sọnù kó pàlọ́ sọ́dọ̀ ọlọ́tọ̀ royal family kọ́ lọ gbalẹ̀ wọn lọ́wọ́ wọn ilẹ̀ wọn sí ọjọ́ra òde ọjọ́ pẹ̀lú wọn agreement pé wọ́n talẹ̀ fún wọn àbọ̀ ọjọ́ náà ralẹ̀ lọ́wọ́ wọn kò sí láàárín wa so mo fi àkókò sọ gbogbo àmọ́ àwórì kó má fòyà kó má sojo kò ṣẹ̀rù wọn ṣàlókò ní okòjá àbílúdá. ẹ ṣe kábíyèsí. gbogbo ọmọlúwẹ̀hún ajẹ́bá màrìmọ́dé lè èní rẹ̀ lè lo ọjọ́ra lọ́dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba dr abdulfatai aremu arómirẹ́ oyègbèmí ẹlẹ́kejì ilé àtọ̀nà oníkálukú wọ̀ níbàjẹ́ ilé àwórì lápapọ̀ a máa gbèjọ wa máa gbèjọ wọn àrùn lè wá wà ní gbogbo ayé yìí àwọn ládéládé ti wúre fún wa pé àwọn ò ní ní ìpínbẹ̀ ètò ayọ̀ ní gbogbo àmà fi pa àlàájá o ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yìí o. tó lè náà ní ká ò ní iná padà ẹni tó bá jẹ